fẹ́rẹ́fẹ́ líkù kí hàn ọmọ Ísírẹ́lì kan yí ọ ulẹ̀ òlérí kọlọ́run ṣèlérí kù wọ́n. Ọlọ́run ìdèké sí ìránṣẹ́ rẹ̀ Mósè. Mósè wí èmi lèyí bẹ̀ jẹ́ ọ. Ìránṣẹ́ Ọlọ́run ni wòlíì Mósè. Ọlọ́run ìdè wí kẹ́kọ̀ọ́ òwe kan. Ìwé òun náà rí pé ní Deuteronomy. Ọlọ́run bá sọ̀rọ̀ ní kété òfin kò ti ṣe kò ń gbélé ọmọ Ísírẹ́lì lọ. Ike Mósè ike ṣe àtúntẹ̀ rẹ̀ àtúnwí rẹ̀ àti àtúnsọ. Torí pé ní fẹ́rẹ́ jógí kò kú ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rá kan ti jọ ẹ́ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí àìgbàgbọ́ràn àti torí ẹ̀ṣẹ̀ran ti kú nínú aginjù. Ẹ̀rá kí Mósè darí lọ́ba ọ̀rẹ́ jẹ́ ìran titun. Èèyàn ọmọ kan jẹ́ pé tẹ́lẹ̀ nílùgbà kíran àníṣẹ̀ náà ti ju bí 20 ọdún. Kéèwí kí Mósè ṣe. Ìkẹràn létí oníwèé nímú jẹ́ ìwé ẹlẹ́rẹ̀kejì. Ìkẹràn létí ọ̀rọ̀ Ọlọ́run. Ìkẹràn létí òfin rẹ̀. Òun lọ̀rọ̀ tòní. Òun ni mo mú pàkórí rẹ̀ lé gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Mósè sọ̀rọ̀ ọ̀ra rẹ̀ kété pátákó wí sí ọmọ Ísírẹ́lì ó jẹ́ ojúlówó ògidì ọ̀rọ̀ Ọlọ́run kó tọ̀dọ̀ Ọlọ́run á tààràtà láàrin lé àbùlà. Ìránṣẹ́ Ọlọ́run bí Mósè náà ti yà lónìí o. Èṣòrí afẹ́fẹ́ kan ti mú wàásù rán. Tí wọ́n bá fẹ́ mọ ọkọ̀ Ọlọ́run wí a ka ìwé mímọ́ ni a ka Bíbélì a ṣá orí kan tì a ṣá ọ̀sẹ̀ kan tì kété ìwé mímọ́ líkún fún ìmísí. Bẹ́ẹ̀lì ti wílé yìí ni o. Yóò dẹ̀ dáa fún òkọ́ni òtọ́ni ògbaninímọ̀ràn òbániwí àti bá a lọ. Ní Deuteronomy orí 4 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 9. Mósè ó wí létí ran wí ọ̀nà kan ṣoṣo kan yọ̀ mo dáàbò bo ọkàn ran kan pa ọkàn ran mọ́. Òun náà lè lépa títẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run. Mímí ìran àtọkànran sínú àlàkalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run ó yè. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run ó lágbára. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run èyàn lé ìjákulẹ̀. Làbùlà làfiwé. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run ni ó pé ọ̀rọ̀ ènìyàn. Ìwé kọ̀nìyàn kọ níbi ọdún 2 sẹ́yìnbá àti ọ̀rọ̀ kọ̀nìyàn sọ níbi ọdún 10 sẹ́yìnbá. Ìgbà kí ọlọ́gbọ́n òde oníbàdí àjòkó kalẹ̀ a rí pé ọ̀rọ̀ jẹ́ ẹni àrímóyí òwe lálẹ́ òlúra níbi ọ̀rọ̀ kan pa léjẹ́ ẹni kò jẹ́ pé lónìí o èdè lítumọ̀ ṣùgbọ́n ìwé mímọ́ èríbà títí kàáyé amúhásópin kékeré nínú ọ̀rọ̀ Ọlọ́run kẹ́nu ìwé mímọ́ mélìí wí ẹ̀yọ̀ lọ lálàríṣẹ́. Ìdílé yìí ni owó fún gẹ́gẹ́ bí ọ̀nìkan wẹ́ ayọ̀kọ̀ lébẹ̀ wẹ́ amúkun kó bá ti káàní ó dàbí ọ̀nìkan lọ sílé ìwòsàn ni. Ìhọ̀rà ń yá dókítà àyẹ ìfúnpá rẹ̀ o àyẹ ahọ́n rẹ̀ o àyẹ ojú rẹ̀ o àyẹ oríṣiríṣi oríkèéríkèé kò jẹ́ pé ó yọ̀ máa mi hàn dókítà irú gan kì í ṣe ọ̀nìyàn. Nígbà kan bá ṣe yìí ni tí àrèyá ṣàkọsílẹ̀ òkọ́ni ni yóò ṣe ká mú jáde kúrò nínú ipò àìsàn rẹ̀. Ìgbà mìíràn ògìgùn kan á kọ ó yóò korò ju eríro lọ. Ṣùgbọ́n alẹ́ mọ́ létí wí a gbọ́dọ̀ lò gbàdán ìwé mímọ́ ṣe rí lùgbà mórí o.
ó yóò rorò ṣùgbọ́n wọ́n bá ti yí ọdún ọkàn ọmọ ènìyàn tẹ́ ọ gbà á de adùn. èrèdí lèyí ni kọ́ ayọ̀ mú yọ kò nínú ìwé mímọ́. èrèdí lèyí ni kọ́ ayọ̀ mú kún pé ayọ̀ mú kún òun nìkan ìwé kò yóò mú fún wa ní ìlérí kéèyàn kùnà. ìwé mímọ́ náà òní yóò fún wa ní ọgbọ́n. ìwé mímọ́ náà Ọlọ́run tì í lẹ́yìn. ìwé mímọ́ náà òun ní kún fún ìbùkún àti ọrọ̀. ìwé mímọ́ náà òun ní ìlòdìwọ̀n ìjọ́rẹ̀ẹ́ etí expire. ìwé mímọ́ ó jẹ́ òdodo ọ̀nìkọ́ni kó bá tètè ó gba ọ̀rọ̀ Ọlọ́run sínú ayé rẹ̀ á de ẹ̀dá tuntun. ṣé kí mi kàn ṣó ọ lókè wí ọ̀rọ̀ Ọlọ́run kò ìhò nìgan fúnra rẹ̀ òun ni Jésù Kristi. èyí láti ti kọ́ ṣe ọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú Ọlọ́run Ọlọ́run gan fúnra rẹ̀ òun lọ̀rọ̀ ni kéètì ṣe yí ọ sí. èyí ni pé Jésù Kristi kó bá ti gbà àtẹ̀kọ́ rẹ̀ àtọ̀rọ̀ rẹ̀ sínú ayé rẹ̀ ó di dandan kó yí padà. ó di dandan kíkẹ́ tí ẹ̀dá ayé rẹ̀ kí yí padà wá dé ẹ̀dá tuntun ni. sọ ní kàwé mímọ́ o kó kà pẹ̀lú ìrẹ̀lẹ̀ kó kà pẹ̀lú ìgbàgbọ́ kó kà pẹ̀lú pé mo fẹ́ mọ Ọlọ́run kẹ́ àbá Jésù Kristi pàdé olọ́nìkan kàlíjẹ́ o. bó lè jẹ́ pé wọ́n ti tán jẹ nínú ẹ̀sìn wọ́n ti wú kẹ́ àṣẹlẹ̀ yìí kó bá fẹ́ jọ́ ní ayẹyẹ ṣùgbọ́n níjọ̀kọ́jà kó ká ẹ̀mí Ọlọ́jà kó mí sí pẹ̀lú ti dàmọ̀ wí olódodo wí ààyè nípa ìgbàgbọ́ ṣe nípa ọ̀tẹ̀rọ̀ àánú ṣe nípa ṣíṣe rere kọ́ ọmọ nìkejì. olódodo ààyè nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. ọ̀rọ̀ yìí ju èyí kì í wòlíì mú tàn án jẹ àyíkọ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. àwọn ni dúdú bá kìlúlẹ̀ rẹ àwọn ni èsì hàn ní kí àsọtẹ́lẹ̀ gan fúnra rẹ̀ kàn pè ní prọfẹ́sì òun ni ìwé mímọ́. Ọlọ́run dẹ̀ ti sọ àsọtẹ́lẹ̀ hàn níbà láti ọjọ́ bíjọ́ kó bá bọ̀ gbá àkànṣíra rẹ lọ́nà. gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó a gbọ́ kó a kà kó tẹ́tí a sí kó mú akọ́ ìhàn ọmọ olòmúrè nípasẹ̀ rẹ̀ pẹ̀lẹ́ àìgbé rẹ̀ gan ajáku dè wàá para rẹ mọ́ wàá dẹ̀ para kẹ́ gbọ́ wàá pa ọmọ nínú òdodo ọ̀rọ̀ Ọlọ́run. Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀rọ̀ Ọlọ́run ó yè ọ̀rọ̀ Ọlọ́run ó lágbára àìkú nídẹ̀ títí ayérayé ire o.